látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. àkójúmọ́ tuntun máa wà láàárọ̀ òní láti lè ṣe wa Osolo TV ìtúkalẹ̀ sórí ayélujára náà lẹ́ ń gbádùn káàkiri àgbáláyé. Báwọn ìwé ìròyìn wa gbé ti gbé múlémú láàárọ̀ òní wọnú ọgbà wambe náà láàmú ṣe àlàyé fún yín lẹ́sẹsẹ. Ìwé ìròyìn alágbogbo la kọ́kọ́ rí láàárọ̀ òní tó ti kọ wípé ìjọ ìbùkún ọmọ Jésù ó ṣe bẹ́ẹ̀ rí Honorable Amel Akpansonu tó wá ṣe ẹlẹ́mbẹ̀mù sí wọn lójijì nínú ayẹyẹ àjọ̀dún ìkórè wọn. Èyí làwọn SEA tó jẹ níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́, ìyẹn láwọn agbègbè ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àti àárín gbogbo ìlú Ìpòbẹ́ gangan. Èyí ni ó fi hàn ní ẹsẹsẹ lórí ẹ̀. Clement Kusade Adéyẹmí òun náà ṣe àbẹ̀wò lọ sínú ìjọ Ọlọ́run ìjọ ìbùkún ọmọ Jésù. Ó wà nínú ìwé ìròyìn tí wọ́n pè ní alágogo láàárọ̀ òní. Opinion Priel Tọmọlátúnjí náà rèé ó tó kọ tiẹ̀ ní àrà ọ̀tọ̀. Honorable Akpansonu Amel lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin eléyìí tí wọ́n mú gẹ́gẹ́ bí ìyá ọjọ́ náà nínú ètò tí àwọn obìnrin láyé tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí wọ́n ṣe kíni dá ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ó yá tẹnu Madam Flora Hunsu ni ó mú eléyìí jáde ní ẹsẹsẹ. Bákan náà tún ní ìwé ìròyìn eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní L'Indépendant tó jáde láàárọ̀ ní ṣe àlàyé o èyí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ǹde wọ́n ní wọ́n fi ẹ̀mí ìmoore hàn sí ààrẹ Patrice Talon láti ìlú Wida di gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Benin bí wọ́n ṣe rí pé ó ṣe iṣẹ́ takuntakun ní ìlú ọ̀hún. Èyí lálàyé tí Paul Ògúnpẹ̀ tó ṣe nípa ti ọ̀rọ̀ àwọn obìnrin èyí tí ó sọ di mímọ̀ pé ó yẹ kí wọ́n gbìyànjú láti mójútó ohun tó jọmọ́ ti ọ̀rọ̀ ìdájọ́ fún àwọn obìnrin lórílẹ̀‐èdè wa Benin bí ó ṣe kọ́ láàárọ̀ L'Indépendant ló kọ́ o. Ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní ìwé ìròyìn L'Indépendant kan náà ló kọ wípé àjọ SEJA ó ṣètò ìfitónilétí àti àwọn àlàyé kan bí èkejì lórí ìgbáradì àwọn tí wọ́n jẹ́ oníròyìn lórílẹ̀‐èdè wa Benin bí fún tí ó jọmọ́ ti ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ ní ojú ọ̀nà. Josephine Latomi Ojúbẹ náà rèé o tí ìwé ìròyìn Plateau Actu kọ́ nípa ẹ̀ wípé òun gangan ló gba ọ̀pá àṣẹ àti máa darí ìjọba àárín gbogbo ìlú Ìpòbẹ́, ìyẹn ní SEA tí ó jẹ́ ti central ti ìlú Ìpòbẹ́, níbi tó ti sọ fún àwọn ènìyàn pé ẹja wà ní ìfọwọ́sowọ́pọ̀ àti fún ìdàgbàsókè lákòótún. Òun ló sọ nínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Plateau Actu. Plateau Actu tún ṣe lálàyé pé SEA tuntun náà ni ó gba ọ̀pá àṣẹ o lọ́wọ́ SEA Tọ́láṣe Adébíyì. Ǹjẹ́ ẹni tí ó wà níbẹ̀ lọ́wọ́ náà ìsìn ló jẹ́ ọlọ́wọ́ tún SEA tẹ́lẹ̀ rí, ìyẹn Tọ́láṣe Adébíyì. Wọ́n ní nǹkan tẹ̀síwájú lákòótún lágbègbè ìlú Ìsàbà. Honorable Albertine Akpansonu ní ìwé ìròyìn Plateau Actu kọ́ nípa rẹ̀ wípé ó gbé ìgbésẹ̀ o nínú eléyìí tí ó ti sàmì sí ayẹyẹ àyájọ́ ọdún àwọn obìnrin gẹ́gẹ́ bí eléyìí tí ó tó fi léde wípé onírúurú àwọn kan tí wọ́n ṣe nínú ètò náà ni ó jẹ́ ètò èyí tí ó yàtọ̀ gẹ́gẹ́ bí arábìnrin Albertine aya Afagbohun tí ó gbé ní ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin tí a wà nínú ẹ̀ yìí. Ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Àjàṣẹ́ News náà tó jáde láàárọ̀ ní òun náà ṣe àlàyé o wípé àwọn ọlọ́pàá tó ti wà nínú ìsinmi àfẹ̀yìntì àwọn náà tún jáde o wípé gbẹ̀yìn làwọn wà lẹ́yìn Tàlátà àti Wàdáyìn pé kí wọ́n máa nìṣó sí ọwọ́ iwájú. Wọ́n sọ gbólóhùn kan eléyìí tí wọ́n fi ń kún pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe etí ààrẹ Patrice Talon tó ṣe lásìkò táwa yìí tó jẹ́ iṣẹ́ ìwúrí àkọ̀tun lọ́pọ̀lọpọ̀. Ìwé ìròyìn ilẹ̀ kájúwèrè tí èṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ tó dìde ní ìsìn tí wọ́n para wọn pọ̀ tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Wàdáyìn wọ́n tó bí 105 ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní wọ́n ń kígbe pé kí àwọn ènìyàn jáde lápò yàntúrò láti lè dìbò fún ètò ìdìbò tí ń bọ̀ ní ojú ọ̀nà yìí. Àlàyé lẹ́yìn wà nínú ìwé ìròyìn tí wọ́n pè ní ilẹ̀ kájúwèrè tí láàárọ̀ òní. Ìwé ìròyìn version original tó jáde láàárọ̀ òní ṣe lálàyé o níbi tó ti kọ́ gàdàgbàgàdàgbà pé àwọn ẹgbẹ́ òṣèlú UPR eléyìí tí ó wà ní ìjọba ìbílẹ̀ ti Olú Àjáwọ̀rẹ̀ ni wọ́n ń dúpẹ́ o lọ́wọ́ gbólóhùn kan tí wọ́n fi ránṣẹ́ sí arákùnrin ìlú Lavonu ní ìjọba ìbílẹ̀ ọ̀hún pẹ̀lú ipa ribiribi tí ó sà lásìkò èyí tí ó wà ní orí àga ìṣàkóso. Bákan náà ni ìwé ìròyìn version original ṣe lálàyé nípa arábìnrin Asikidana Albertine nínú eléyìí tí wọ́n ti sọ nípa pàtàkì àròyé ọdún obìnrin tí ó kọjá ntí arábìnrin ọ̀hún gbéṣe. Rìṣà Láyìndé sì sọ̀rọ̀ sókè nínú ìwé ìròyìn version original láàárọ̀ ní o kí ni tó sọ ó sọ ní mímọ̀ pé ó yẹ kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n pẹ̀lú kọ́ ẹ̀ ní UPR kí wọ́n gbìyànjú láti wà ní ojú ìlà látàrí àti túbọ̀ súnmọ́ ara wọn tipẹ́tipẹ́ fún tí ó jẹ́ ìtẹ̀síwájú lákọ̀tún. Determination Info náà gbé tí ẹ̀ náà jáde láàárọ̀ yìí níbi tó ti kọ́ pé arábìnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Suliyat Abudu ni ó gbé ife ẹ̀yẹ tí arábìnrin ọmọlẹ́gbìmọ̀ aṣòfin Albertine Asikidana tí ó gbé kalẹ̀ fàyè ọdún àwọn obìnrin ẹni tí ó kọjá yìí lẹ́yìn tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà níjọba ìbílẹ̀ ìlú Àjàwọ̀rẹ̀ pàtẹ́wọ́ tí ó pọ̀ fún arábìnrin ọ̀hún nínú eléyìí tí ìwé ìròyìn náà tí ó ti kọ́ gàdàgbàgàdàgbà sójú ewé ìwé ìròyìn ẹ̀ láàárọ̀ ní tí a sì nìkan fún yín gbọ́ lásìkò yìí. Èyí ló kí ìròyìn náà tó ti ń dé sí ojú ìwòran yín tó ti ń dé sí etí ìgbọ̀nyín lẹ́ẹ̀kan sí i. Kàásùnmù Ìṣọ̀lá lórúkọ tèmi o
abudu ládìjà làmójú ẹ̀rọ tó wà ń bẹ̀ tí ó ń bá wa tẹ̀ tí ó sì fi gbogbo àwọn àwòrán ọlọ́kọ̀ọ́jọ̀kan fi hàn wá ìyókù tó di ní ìgbà míì tí ẹ tún máa láǹfààní àti rí wa ẹ máa gbìyànjú kẹ́ máa bá wa share kẹ́ máa bá wa like ẹ fẹ́ràn ẹ kí ẹ tún bá wa ṣe àtúnkì ẹ káàkiri kẹ́ sì gbìyànjú kẹ́ abọ́ ní sórí channel wa Osolo TV lórí YouTube Osolo TV ní orí TikTok Osolo TV lórí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ṣeéṣe fún wa o èní ọjọ́ Ajílẹ̀ndé tí ń ṣe ọjọ́ 9 oṣù kẹta àní lágbára Ọlọ́run bá àárẹ̀ tí wàá ṣe ń bẹ̀ o ire o. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.